ìwọ ọmọ ṣe. Ìyá sọ pé òní tí òtí ní ẹ̀dọ̀ kúrò láì ní. Ní bá kọ́ kí ó fẹ́ níbi tó ṣe dáadáa níbi ìbàdàn. Àwọn àbá ìwọ fẹ́ sọ pé láti fi yẹn. Kọ́ ọmọ rẹ kó lè bá nísìnyí. Ẹ̀ka ni àdìbò ìyá lọ́yà yẹ fọ́ọ̀rọ̀. Kọ́ ọmọ rẹ ní òkè àdìbò sọ pé àdìbò àwọn ọlọ́dà kó sàlátà kìsọ́ọ̀lì. Kúkú nábì yìí kò wà àlì. وقول القرآن إن قول القرآن تفسير لا يوم نفسه إلا سلام. أنا من يقوم لي سبتا. كم نبيكم إذا نبيكم وعالي على مرالة أو عالي تيجيو أو سادة أو بابكم كاي العلماء ورثة الأنبياء أو مرالة من الوفاء. أبي أنا أقول لك أنا أقول لك أبي ثم أرسل الكتاب أباه ونقول ربي àfa tọ́wọ́ bẹ́ẹ̀ ní èyí rẹ̀ kọ́dà àkóso ìpinnu kọ́yọ̀ ìtújú ọmọ rẹ̀ kó tó lè péjú rẹ̀ tó ọkọ̀ ọmọ rẹ̀ èmi máa ń bá ọmọ bẹ́ẹ̀ mi pé tẹ́ ẹ báyìí wò mí sẹ́mi mi ti kọ́ yìí nù tẹ́ ẹ báyìí sàwọn mi sẹ́kù sẹ́yìn wọn lò ṣé o kò sọ àwọn ọmọdé aláta rẹ̀ tẹ́ ẹ bá ń bá wọn wí tí bàbá wọn máa wí bàbá wa bá mi. Torí òní àkọ́wà ìmọ̀mù lòdì ọwọ́ àti kíláàsì ọmọ ìṣúlẹ̀ ààbò ọwọ́ pẹ̀lú ìṣúlẹ̀ ààbò sí ní dákàrà mú kàtàlí wọ́n pẹ̀lú kí ìgbọ́lá ní ìgbò kí ìgbò sí ìgbọ́lá wọ́n pẹ̀lú kí ìgbọ́lá ní ìgbò sí ìgbò sí ìgbò ọba pẹ̀lú kí ìgbò sí ìgbò sí ìgbò rẹ̀ kò sí ìgbò alhamdulillah ọpẹ́ mi ò nínú. mo wá ra ìwé mu ní mo fẹ́ kọ́ fọ́nìfọ́nì ayé ẹ̀yà ti ṣe Mustapha mi dáná gbogbo àwọn àwòrán àti àwọn ìgbésẹ̀ tí lórí wọn pé kí n fi ṣe àṣẹ àdìgbà mi sáyẹn sàgbà àdìgbà ṣe ṣe àgà mi bẹ sáyẹn sàgbà mo wá ní ìwọlé lọ́kọ tí òkè wa ní kòtù èmi náà wá kọ́ ní ìpele yìí ọmọ àgbà ayé ọ̀rọ̀ pé ṣé Mustapha òṣèré lásán ọmọ rẹ̀ náà kéwò. Pẹ̀lú ìdádì mi gbọ́dọ̀ lọ. Pẹ̀lú ìdádì mi gbọ́dọ̀ lọ. Wọ́n kọ síbẹ̀. Mo ní lọ́wọ́ àjọ̀lá àwọn ìkàtà wọ̀ tọ́ba. Ayé nàbí àná Muhammadan. Àti ìyáàbíyá yìí. Náà kúrò àná àyẹ̀ṣe ìwà nìyí. Sallallahu alaihi wasallam. Wọ́n ti yẹ bá síbi ọlọ́run ti parí pé àná Muhammad ní aláàbí nàìjíríà. Bá tó pé ní nàbá yìí ṣé àdébì ni. Àwọn adé àjàṣẹ́ òwe wọn ń pè ní síákà. Tí wọ́n fún wọn tẹ̀lé, ó wá ń gbọ́ kásẹ̀tì ìlú adúlọ́ ìpè. Ó wá ń gbọ́ ọ̀rẹ́ wọn pé tàbí síbẹ̀ lè lórí pẹ̀lú ẹni mo ní ìlú òbí. Mo ní ẹ̀kọ́ tí mo kọ́ lóyún mi. Mo ní ọlọ́run ní ànẹ́bí ní bọ́pọ̀ àtàlọ́wù nàbí yá ní dára àtàlẹ́ mi. Bàbá mi sọ̀rọ̀ sọ̀rọ̀ sàlẹ́ mi, òun lè dẹ́rẹ́ jẹ. Bẹ́ẹ̀ yóò bá dẹ́rẹ́ jẹ kò lè dẹ́rẹ́. Àpò àwọn kan jẹ́ àwọn ìjàmbá bẹ̀. Jàmbá bẹ̀. Wọ́n gba ọgbà jẹ́rẹ̀ láti gbé tó wò níwájú lórí. Wọ́n wá fún màálù fún ọwọ́ ní Mustapha záàdì Nàìjíríà ìjọ Nàìjíríà bàbá ló da màálù ló fẹ́ ìjọ Nàìjíríà ṣé ọ̀pọ̀ da màálù èyí ò lè da ẹ̀jẹ̀ láì jẹ́ kó da màálù fún ẹ̀mí da màálù torí ẹ̀mí da ẹ̀jẹ̀. Takamada wula abirahmati. Takamada wula abirahmati. Takamada wula abirahmati. Wa askara wuta na yi. Wa askara wuta na yi. Àtàwọn yẹn wà pẹ̀lú wọn. Lọ́pọ̀ yẹn dáadáa ni wọn. Àwọn yẹn dáadáa làwọn yẹn. Níbi bàbá bá ń lọ ní wọn lọ. Iṣẹ́ tí wọ́n ṣe lọ́wọ́ nìsí.
iṣẹ́ náà yẹ́ ìṣẹ́ oríṣi èyí tí wọ́n ṣe pẹ̀lú ọkọ̀ oníjẹta kò tó ní èyí tí wọ́n ti rí. tẹ́ ẹ bá ń lo òde tó jẹ́ ti sáré tàbí tó jẹ́ ti bèrè rí àwọn ìyá ìlú ọ̀gbìn àwọn ọlọ́ọ̀gbà mọ́tò tí wọ́n bá fẹ́ wọn lọ́gbà aláàrẹ má fọ lówó àwọn náà láti wọ ìdí ọ̀wá gbogbo máa ń bẹ ẹjẹ ìdílé ìkú láti ẹgbẹ́ kí ló lè sàgbàgbà rà àwọn náà tó wà wọn. ọ̀pọ̀ etí bàbá àti àwọn ìyá ọ̀pọ̀ gbogbo àwọn afáàmì lónìí wọ́n mú yàrá òwú yìí lónìí náà wọ́n ṣiṣẹ́ ẹjọ́ náà lọ́hùn àwọn náà ń sàbọ̀mọ̀ lónìí. nítorí insurance ìbílẹ̀ fi jẹ́ ìṣẹ̀lá ìbílẹ̀ fi jẹ́ ìmùbáni wà ní ìfọ̀sán ìbílẹ̀ fi jẹ́ ìmùbáni. bí lọ́wọ́ da bíríkì àtọ́kọ́ ilé ẹgbẹ́ 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 kọ́kọ́. ẹ̀kọ́ bí lọ́wọ́ da ẹ̀bá ìjà kí olówó bíríkì àtẹ́já kí. ọlọ́run tó ọ̀sẹ̀ ní bíríkì àtúntò àwọn ọmọ mi. Alhamdulilayi. àfọ àwọn ọ̀gá sáré. ọlọ́run bá mi kéde àgbà kíkẹ́. láti kékeré àlùmọ́rù fi sígárì láti ìgbà àlùmọ́rù fi sígárì láti ìgbà yóò wá sí wá sí àbọ̀ wá gbé yóò wá gbé kí yóò wá sí pé àwọn oṣù mi náà kẹ́lú kékeré tó jù báyọ̀. ó fi mú lórí. wúkẹ́tù islam ni máa ń pè ọwọ́ àwọn wúkẹ́tù islam ni àwọn. ìnáwó kẹsẹ́ẹ̀lì bí lọ sí wàkàfẹ́ kẹsẹ́ẹ̀lì bí lọ sí wàhálà bí kẹsẹ́ẹ̀lì bí lọ sí. تقبل الله برحمته أقل الله بك حقه أقل الله بك حقه èyí mo fẹ́ sọ fún gbogbo wa pé èyí á kọ́ sí lára bàbá yìí bàbá jẹ́ kúndùwọ́tà ní asanasa nǹkan mẹ́ta ní sọ́ọ̀mù sábà ní onínúure olóríire ọwọ́níwàre bẹ́ẹ̀ bá lóríire tí ò bá nínúure tí ò níwàre àìnínúure àìníwàre ló wúri rẹ̀ jẹ́. Bàbá mi sọ̀rọ̀ ní ma sọ bẹ́ẹ̀. Bàbá mi sọ̀rọ̀ ní méjì àwọn máa wí àwọn pé wọ́n bá ti sọ lórí inú rẹ̀ sí. Bẹ́ẹ̀ bá lórí ètò ọ̀bá nínú rẹ̀ àìnínú rẹ̀ yóò torí rẹ̀ jẹ́. Wọ́n bẹ́ẹ̀ tẹ̀lé àwọn ọmọ ẹgbẹ́ ìṣẹ́ ìṣẹ́ bàbá rẹ̀. Tí bàbá bá ń ṣàdúrà fún gbogbo ọmọ ọlọ́mọ kò ní ṣàdúrà fún ọmọ rẹ̀. Ọ̀gá mi ṣe ń ṣe àkànnà sí Cairo. Ọmọ tó wà kúrẹ́ wájú bàbá rẹ̀ kéde lọ. Bàbá ní gbogbo ẹni bá jẹ́ ìjẹ́ ọlọ́wọ́ ni ọba pàdé lọ. Nínú ọmọ Nàìjíríà tí mo lè gbàgbé ní Cairo ló ń dùn ṣe ìsáka àjẹkù. Nínú ọmọ Nàìjíríà tó ṣàdúrà tó tún pẹ̀rẹ̀ pé àpẹẹrẹ àpẹṣàdúrà ṣe ìsáka ìfọ̀pẹ̀rẹ̀ Nàìjíríà. Òun ni sẹ́kẹ́tì àgbà. Wọ́n ṣe òfin ọmọ òkè ògùn. Àdìbà ní sẹ́kẹ́tì àwọn pírẹ́sìdẹ̀ntì gbogbo wọn láti Cairo. Ó sì ṣe oríṣi. Kìtàbù hù mísìkù gbogbo wa ta fẹ́ jẹ́yè lára Mustapha ẹ̀jẹ̀ amúra. Èmi ò ní wá sí tí mo fẹ́ sọ wọn àwọn ní àjọ tó wà sẹ́yìn tó ní wá sí ara wa ni. Ọpẹ́ ètèmi ọpẹ́ ètí bàbá àtọ́pẹ́ gbogbo àbá mi ọlọ́wọ́ ní ojú dàgbà. Kálukú náà tọ́jú ọmọ rẹ̀. Nítorí pé àbọ̀ ní àdúrà yìí tí ó ní wà nípa ní òun kókó láàtúndọ̀ yìí wá. Alukẹ̀rí mu wà ní ìsìnkú kẹ́rù mú ní ajírí. Alukẹ̀rí mu wà ní ìsìnkú kẹ́rù mú ní ajírí. Lórí ìdúkí ní ọmọ mi lòdì. Táwọn bá jọ ń jẹun káwọn ilé kọ̀mísì sí ìjọba níjọba. Nítorí pé tọ́ bá kọ́ mọ́ rẹ, o ò lè nísì. Èdè ọmọ sọ fún ọ, ilé bàbá mi ló kí kí n mọ̀, bàbá mi kò sọ́ọ̀tọ̀ lọ́jà lẹ́bí, wọ́n ti mọ̀ bí ìdíkọ́ mi. Ìyìn èkó bàbá mi pẹ̀lú pé ọ̀wọ́ ẹgbẹ́ bàbá mi nì. Ṣùgbọ́n bàbá tí wọ́n sàkọlé gbogbo àwọn àyè bí èrè àánú fún àwọn àti. Ṣùgbọ́n kò sọ pé kí wọ́n ní ìdí ẹgbà kó má ṣe wọ. Ọ̀gá mi tó dóyè, ọ̀dà omi ìlú lọ́kẹ́. Bàbá yìí ẹgbẹ́ sí lórí. Bẹ́ẹ̀ wọ́n jẹ́ àfọ́ àtúbẹ̀yẹ̀ òun kó owó ọmọ lórí àbùkù wà kẹ́yìn. Limiti ada fali ya bala kanu. Akramakumullah. Àfáà wa tó nílẹ̀ tó di àlùbáríkà pẹ̀lú ọlọ́wọ́ ti ká àlùbáríkà wọn. Àmín. Ọlọ́wọ́ wọlé ọlá ọ̀gá mi lọ́dọ̀ ọlọ́run. Gbogbo ọ̀dọ́ ọ̀dá wò lónìí. Ọ̀rọ̀ wọn lè lọ́rọ̀ lẹ́nu Ibrahima ni. Salatu wa salam. Ànábì Ibrahima. Wọ́n ti àtọ́ wọn tó
ẹ̀gbọ́ Mustapha wọn kọ́ kókó ní ọ̀gá mi kò lè bímọ ọ̀gá mi wá bí ọdún tẹ̀síkẹ́sì lọ ní. ànẹ́bí fúra ẹ̀ ọmọ mẹ́fà ló tún méjì ló wúlú sábà pé òkúté ìlú rẹ ọmọ méjì ló kúté ìlú mẹ́fà sábà yìí kò ń bí àwọn ọmọ méjì lẹ́nu ìjọ 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 gbogbo wọn kò síbi tí Mustapha lọ tọ́kọ nípa ọ̀kọ́jú bẹ́ẹ̀ kò sí ẹ̀sẹ̀ láti fún wọn. èmi àwọn ọmọ kẹ́mi ní ẹ̀ẹ́fà ló ń bà ẹ̀ẹ́fà ẹ̀yẹ́ tó kò gíláàsì ẹ̀ẹ́fà ló ń bà fún ẹ̀ẹ́fà ẹ̀jẹ̀. ọmọ mi kan wá dé ẹjọ́ kan onígbà àkọ́kọ́ nínú àwọn òyìnbí rẹ̀ ó lóun òyìnbí sí Mustapha wọn. ọwọ́ ẹjọ́ náà wọ́n rí Mustapha òun wá rí Mustapha lókè òun wá rí gbogbo gbàrà fún tọwọ́ ìṣọ̀rọ̀ láti ìlú ṣe lókè mọ́tò ayé kọ̀ọ̀kan làwọn kẹ́rì ayé kọ̀ọ̀kan kẹ́rì bẹ́ẹ̀ sínú wọn ayé kọ̀ọ̀kan àlọ́ kọ̀ọ̀kan Mustapha wà lómi kẹ́rì fún asọ̀mọ́ pẹ̀lú yìí asọ̀mọ́ àdìbọ́sì ọmọ ẹ̀wọ̀n wọn ẹ̀sọ́ ọ̀dọ̀ wọn àwọn bá fara wé wọn wàdánù bí tẹ̀sí ìwà rẹ̀ dà wàdánù àìbáàtù wàdánù sọ́fẹ̀ yìí dà bẹ́ẹ̀ kọ́ wọn kí wọ́n ti kọ́ wọn. lẹ́yìn ìgbọ́dọ̀ ní abẹ́yà òun bẹ̀rẹ̀ dé tẹ̀síwúrà rẹ̀ nítorí ilé yìí nítorí omi ó dérò nítorí bàjẹ́. àwọn náà ẹ jẹ́ ká múra akátọ́jú ọmọ wa wọ́n láwọn ọ̀fẹ́ rí Mustapha yọ̀kan àìkọ́ yẹ Mustapha yọ̀ sí kálukú wọn ẹnìkan ṣe ó ṣe mọ́tà Ramadan lọ́wọ́ lẹ́yìn Mubarak lọ́wọ́ náà ó ní ó máa ń fi àwọn èèyàn pé wọ́n tó ń sì yàtọ̀ ọ̀pá ọ̀pá náà báwo ni bàbá tí wọ́n ti ṣe àníyàn fẹ́rẹ̀ fún sàmàsí lé pé bí bá ti fẹ́ fún gbogbo ayé lọ́wọ́ òṣèlú kò sáàfà mi tó lè wí kọ́lọ̀ wọlá ilé náà iná ha bí tẹ̀síkẹ́rẹ́ tẹ̀lé fọ́mọ̀ sáà tẹ́kẹ̀dá ìlà rẹ̀ bẹ̀rẹ̀ sẹ́bílà subhana rabbika rabbil izzati amma yasifun